ẹ̀yin tèmi ẹ̀ tún wá gbọ́ tuntun o sista Bukky Jesse ti gbé wa tìràbàyè o lórí nǹkan tí Ìyábọ̀ Òjó sọ. Ẹ jẹ́ a jọ wo fídíò ẹ jọ̀ọ́ ẹ make sure pé ẹ wò ó délẹ̀ ibẹ̀ lẹ máa ti gbọ́ ọ̀rọ̀ tó ń lọ ibẹ̀ lẹ ti máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ tí mò ń sọ nípa ẹ̀bẹ̀ ṣé ń wẹ̀ máa bá mi like ẹ máa bá mi share kẹ́ ẹ máa comment ẹ̀yin tí ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ọ̀fẹ́ ní subscription kò ná yín lówó kò ná yín ní extra data thank you so much. ẹ kà sáyé pé best caller ká wá máa lọ kí la tún fẹ́ sọ Amy bí ṣe why I speak with everybody but when it comes to people getting close to me be careful sórí ẹlòmíì ọ̀rọ̀ ẹ̀ ò bá ọ̀rọ̀ ẹ̀ mu ẹlòmíì ò fi ṣògùn ẹlòmíì spirit ò kàn bá spirit ẹ̀ lọ wáyé pé immediately tẹ́lẹ̀ mi bá wọnú ayé ẹ̀ everything will turn around for worst. So be careful who you call friends. Be careful who you sleep with. Be careful who you mingle with. Mo sọ pé Shikego àti Doyabo. Àwọn olóbò come and marry. Daddy! I'm busy. I'm on something. Ó dàbọ̀. Sorry. Daddy, best caller busy o. Wọ́n ní ṣé ọmọ good ẹ̀ sick. But ó wà ní ṣe bó wà láwọ́dù yẹn kò lọ sáwọ́dù ni. Tó ń tẹ̀lé Ìyábọ̀. Alẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wà ní gáǹgì Ìyábọ̀. Ọmọ bá ti ná àìsàn kan wọnú kan ni. Ìyábọ̀ Òjó. Rí bí tó ti sọ ní wíìkì ni. Ó ní there is voodoo. Ó ní voodoo wà ó dẹ̀ ń ṣiṣẹ́. Ìyábọ̀ ti lọ lé babaláwo ni mo ní voice note kan bí mo ò fẹ́ change voice yẹn ni tí n bá change ẹ̀ ní gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ dáadáa. I don't want to talk. Ìyábọ̀ Òjó ògbó kakàn máa dúpẹ́ ni pé orí àwọn tó ń ṣe sí ògbàbọ̀dé ṣùgbọ́n gbogbo àwọn ọmọ ní tíátà ló ti mú sábẹ́. Ìyábọ̀ Òjó ẹ bèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé driver mo ní sọ̀rọ̀ jù ṣùgbọ́n tó bá bọ́ta pé mo ń parọ́ màá wá gbé voice note jáde ẹ lọ bá mi bèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó ẹni kí ló dé tó fi sáàkì driver ẹ̀ tó bá ṣiṣẹ́ tó sáàkì. Mo fún yín assignment yẹn ṣé gbogbo yín rí ẹrí interview yẹn tí Ìyábọ̀ Òjó sọ pé ṣe rí interview yẹn ṣá ẹ sọ pé hi ṣe rí interview yẹn tí Ìyábọ̀ Òjó sọ pé voodoo wà ipò dẹ̀ ń ṣiṣẹ́ ìjọ tí mo wo kíní yẹn mo wá lọ connect ẹ̀ pẹ̀lú voice note tí mo gbà lọ́wọ́ èèyàn kan. Ìyábọ̀ ó dẹ̀ ṣògùn títí náà ó lálùyọ ó rí ṣe ó rí. bó lọ sí lóyìnbó ilé onílé ló máa dé sí ó lè dágbà hòtẹ́ẹ̀lì ó ní kankan you have nothing attached to your name you are nobody. Social media ó ṣògùn àdígbà tí mo fetí mi gan gbọ́ mo ní what ẹ bá mi bí ṣe mo challenge driver ẹ̀ tó sack òun àti driver yẹn bọ́ ṣe líle ó love ó trust driver yẹn gan ju àwọn ọmọ ẹ̀ lọ gbogbo ibi tó wọ́n driver yẹn lọ gbogbo ibi tó ti lọ gbé nǹkan gbogbo iṣẹ́ ibi tí Ìyábọ̀ ṣiṣẹ́ títí ó rán driver kó máa lọ sí Kútọ́nù lọ ṣoògùn kó máa travel kó máa Ìyábọ̀ I don't want to talk when the time comes ẹ kàn bá mi bí mo ti fún yín assignment ẹni driver ẹ̀ tó lé lọ kí ló fàjà wọn. tẹ́ bá rántí pé mo play voice kan nípa mo rántí pé mo play voice kan nígbà kan about last time tí mo wá ṣe show ṣe gbogbo yín rántí mo play voice kan ṣe rántí nípa Church Hill ẹ rántí èèyàn kan tó send voice note fún mi tó sọ pé Church Hill olórí burúkú ni pé òun àti tó fit ara wọn pé gbogbo Lẹ́kì pé ó lè pàyà ẹ̀ ìtorí visibility ṣe rántí ẹ sọ pé hi tẹ́ bá tẹ́tí sílẹ̀ nínú voice note yẹn ẹni yẹn sọ statement kan nínú voice note yẹn pé I have a gist for you about Ìyábọ̀ Òjó ṣe rántí
Charity, check it to voice to play for you. Timbawa next time I play for you. I have a gist for you about Iyabo Ojo. Now check it what's up for you. Ogun yen wa ṣiṣẹ́ mọ́. Ẹ rí pé wọ́n máa pariwo ẹ bí ti tẹ́lẹ̀ mọ́ ni. Ọmọ ẹ̀ gan èèyàn mélòó ló ń gbé mọ́. Ewé máa sunko. God bless you, JK. JK ni I heard that part. Ẹ lọ tún fídíò yẹn wò. Ìgbà tí mo come for Church Hill, ṣé rántí? Ẹni yẹn ìgbà tí mo play voice yẹn. Only I have a gist for you about Iyabo Ojo. Ẹ wo, etí mi kan. Voice note wà níbí báyìí. Gbogbo bí tó lọ. This girl, èmi náà sọ. Ẹ wo gbà tó ti ń ṣeré. Kò láṣọ gidi lọ́rùn. Góòdù tó wọ̀ gan wọ́n ń gbé sí lọ́rùn. Wọ́n ń ya ni tó bá wọ̀ tán wọ́n ń gbà lọ́wọ́ ẹ̀. Ó ń bá wọn polówó ni. Ṣé bẹ́ẹ̀ mi ni mo wọ nǹkan mi? Ẹ bèrè pé kí n tún lọ gbé bọ́tà lọ́la máa gbé bọ́tà fún yín. Gbogbo góòdù tó ń lò yẹn kò ní nǹkan kan. She has nothing. Nothing. Èmi náà sọ. Ògùn nìkan lèèyàn lè máa fowó ṣe kó má ní nǹkan kan kó má jẹ nǹkan kan nínú ayé. Ògùn. Ṣùgbọ́n ìwé wa ti sunko kò ṣiṣẹ́ mọ́. Ẹ̀yin ò rí ni. Ṣé gbẹ́jọ́ wẹ́wẹ́ mọ́ ni. Ṣé gbogbo yín gbọ́ God bless you. God bless you. No, ẹ kọ́kọ́ lọ bá mi bí. Ẹni driver ẹ̀ tó lé lọ. Iyabo. Tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Ṣé voice note yẹn ó jẹ́ kí n ti play ẹ̀kẹ́ ti gbọ́ gan. But I don't want that voice. She will recognize the voice of that person. Mo dẹ̀ tí ń wá bí ṣe máa change voice yẹn. Bí a máa tẹ̀ busy mama kó sọ bí ṣe máa change it so that even nǹkan tí mo play nípa church ìrúnjọ yẹn. Voice ẹni yẹn kọ́ mo change voice yẹn ni. But kò clear dáadáa. Mo dẹ̀ fẹ́ yẹ kí gbogbo yín fetí ara yín gbọ́ ilé yìí. Ẹ gbọ́ mi. So tí n bá rí clear up kíní ta lè fi ṣe voice change. Because voice yẹn ẹ ní láti gbọ́. This girl, ìgbà tó wá sọ pé ògùn wà ó dẹ̀ ń ṣiṣẹ́. Mo wá wò ó abájọ tó mọ ẹ̀ àti bọ̀bọ́ yẹn ṣe tó fi ṣe wedding pàjáwìrì ògùn wà ó dẹ̀ ń ṣiṣẹ́. Ẹ rí interview yẹn ni. Ẹ lọ wo interview yẹn. Bíbélì mi gan jẹ́ kó yé mi pé òun ti kó gbogbo òṣì bẹ́ẹ̀ yẹn lọ. Ṣùgbọ́n Iyabo Ojo jẹ́ kó yá pé ògùn wà ó dẹ̀ ń ṣiṣẹ́. Tani Iyabo Ojo ti lògùn fún rí tó ṣiṣẹ́ wọ́n lò fẹ́ yan ọ̀ká ní Tanzania. Anyway, she has nothing. But she wa yẹn, I can categorically tell you, kò sí ibi tó lè dé láyé, kò sí oògùn tó lè ṣe. Ó ti lógùn wà ó dẹ̀ ń ṣiṣẹ́. Ṣóhun ló mú Àṣànà lọ síbi tó ti lọ ṣe oògùn. Àbáṣànà ló mú lọ. Ó ti ní oògùn wà ó dẹ̀ ń ṣiṣẹ́. Ṣùgbọ́n àwa wò ibi tí òkùnkùn ti ń borí ìmọ́lẹ̀ orí íńtánẹ́ẹ̀tì láti máa. Àfi tọ́lọ́run ò bá sí. Ẹ jẹ́ ká máa lọ. I called Best Caller and Best Caller said he's busy. So go and hello turn notification button you because I'll be going on holiday we'll be going on holiday soon and gbogbo nǹkan tí bá ń ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tí bá ń ṣe bẹ́ẹ̀ ní fẹ́ kẹrí iṣẹ́ ti gbọ́. So you said I should not go kò sí nǹkan tá fẹ́ sọ mọ́. Ṣé gbogbo yín rí fruit juice tí mo lò láàárọ̀ yẹn ẹ jẹ́ kí n fi wọ̀nyí. Ẹ lọ rà láti ẹ̀ pé lady yẹn. It's really nice. Èkó dẹ̀ ni mo ti rà. Mo ń bọ̀. Tẹ́ bá ti rà ẹ sọ fún Aunty Tawa wọ́n lè gbé fún shipper mi. Wọ́n á bá yín ship ẹ̀. Ẹ jẹ́ n gbé wá kẹwò. Ó dá gan o. Ṣé gbogbo yín rí juice yẹn pure juice la máa mú nínú ilé ìsìn. Pure juice. A máa ń ṣe juice wa fún ara wa ni. Àbí kò yé yín. A máa ń ṣe juice wa fún ara wa ni. Because gbogbo àwọn juice yẹn ló máa ti mix. And kíni yẹn dá gan very nice, very nice. You cannot go wrong about it. Ẹ wò mí. Ẹ ṣáà máa wò tí o. Mo ti fa underskirt bọ́lẹ̀ nídìí mi. Mo ti tírín underskirt ń jábọ́ nídìí mi. Mo ti fa padà. So gbogbo nǹkan tí mo wọ́n náà wọ́n kọ́ ẹ wo mo tẹ̀ tí ma sọ fún yín.
wọ́n náwọn kan ń lo wọ́n ta Monjaro lórí social media ẹjọ́ mo bẹ̀ yín ẹ má lọ rà o ẹ má lọ rà o injection tó ń fún ajá ni o mo ti lọ bá yín ṣe findings ẹ̀ ṣe ráwọn injection yẹn àwọn tó máa ń gbé weight ẹ ti mọ àwọn tó máa ń ṣe six pack tó máa ń gbé weight yẹn tí kò wọ́n máa tí ń yẹn nǹkan tó fún wọn nìyẹn ò kò ń ṣe nǹkan tó fi ń diet mo bẹ̀ yín o ẹ má lọ rà o tẹ́ ẹ bá ti rí pharmacist ẹ wo mo sọ fún yín o ẹ má lọ ra fake Monjaro fake ni o mo ti bá yín ṣe investigation mo fẹ́ gbé doctor yẹn wá gan doctor yẹn busy ni abẹ́rẹ́ ó ní wọ́n fún ajá nǹkan tó ń fún àwọn animal ni wọ́n fún àwọn animal please don't buy it mi wá pẹ̀lú Monjaro fún yín o but tẹ́ ẹ bá ti rà from a reputable pharmacy àbí tí doctor prescribe fún yín please don't buy mo bẹ̀ yín ní abẹ́rẹ́ tó ń gbọ́ ajá ni abẹ́rẹ́ tó ń gbọ́ àwọn tó ń gbé wé títí kún wọn máa fi wọlé kíní yẹn ní repercussion mo ń sọ fún yín ẹjọ́ èèyàn kan ló sọ fún mi mo dẹ̀ lọ ṣe investigation yẹn please mo gbọ́ tó sọ pé ń tà ẹ̀ ń gúnra yín kò ṣiṣẹ́ ó ṣiṣẹ́ please nǹkan tẹ́ máa gún síra yín be careful kó má lọ bà ayé yín jẹ́ mo dẹ̀ ti sọ fún yín ìwọ tó bá fẹ́ bímọ má gba Monjaro ìwọ tó bá fẹ́ bímọ má gba Monjaro tó bá yìí fẹ́ bímọ ṣé ń gbọ́ mi please anything kó tó gun sáré lọ sórí Google is your friend go and read about it anything tó ń rọ fún yín ìgbé kẹ́ máa gúnra yín please àìmọye tó wà nílùú yìí go and read about it òun ní ṣẹ́tírí because àti fọ́ dẹ̀ wo ti bá lè tó ẹ ṣáàdúró máa tó fún yín ẹ dúró máa tó because tá bá ti lò bẹ́yẹn bẹ́ẹ̀ mo ti ṣe tó ẹ ṣáà ní sùúrù wàhálà yín kúkú ni mò ń bá kiri tá bá ti lò bẹ́yẹn ṣó ti yé yín a máa scatter ẹ̀ sọ a máa fọ́ ń bọ̀ ẹ ṣáà dúró máa ń play àtẹ̀hẹ́n. Okay. Ṣẹ́tírí òun ni TikTok ṣẹ́tírí fruit juice machine ni ẹ lè fi lọ anything ṣó ti yé yín Nàìjíríà mo ti rà ẹ jẹ́ wòye tí mo rà máa sọ fún yín sìn èèyàn kan sọ pé wà lórí TikTok máa sọ kọ́kọ́ fún yín lórí àwọn nǹkan tẹ́ ń rà ní TikTok yẹn I don't buy from TikTok but I can assure you pé many things tẹ́ ń rà ní TikTok yẹn ó lè má jẹ́ nǹkan tó dáa it's not 97 kíní o wọ́n ti gbá yín ẹ jẹ́ ìsọyé tó ń ta lẹ́kọ̀ọ́ fún yín mo ń bọ̀ máa sọ fún yín sìn ẹni sùúrù mo ń bọ̀ ẹni sùúrù ẹ jẹ́ pàtí táwà máa fún yín lẹ́ni tó ń ta gangan bọ̀tù àti táwà ló bẹ́ẹ̀ mi bá ẹni yẹn sọ̀rọ̀ mo ń bọ̀ ẹ jẹ́ kí sáyé pàtí táwà ẹni sùúrù máa pàtí táwà ń sìn ṣẹ́bẹ̀ pé mi ò kí ń parọ́ èèyàn kan sọ pé 97 pound ni ó ti wọ́n jù fún iye yẹn kọ́ ni mo rà mo ń bọ̀ ẹ ṣáà ní sùúrù ẹ mọ̀ pé mi ò ní fún yín lófo ẹ má lọ jẹ́ kán gbá yín Naija mo ti relé because èmi ò rí tí TikTok yẹn kò dá èèyàn kan ti kàn sí pé tí TikTok yẹn ò dá ó dàbí blender tí mo fi wọ̀nyí ìjọsìn náà ni ipò wọn ta blender yẹn ní Nàìjíríà ṣé ń gbọ́ mi mo rí tọ́ lọ́n ta ní TikTok number 1 in kíní bóòlù ẹ̀ títí tọ́ra Nàìjíríà yẹn tóbi ju ti TikTok lọ TikTok yẹn nǹkan fake lọ́n tà ń bẹ̀ mi ìmọ̀ yín tẹ̀ ra nǹkan bẹ̀ mi èmi ò ra nǹkan lórí TikTok yẹn mi tiẹ̀ like ẹ̀ mi ẹ̀ lè rí mi kí n ra nǹkan bẹ̀ nǹkan fake nǹkan fake òṣì ẹ jẹ́ kí n pe àti táwà ń bọ̀ gbọ́dọ̀ àti táwà wà ẹ ṣáà ní sùúrù o kí gbogbo yín fetí gbọ́ torí mi ò ní parọ́ ẹ ní sùúrù ká gbọ́ àti táwà màá wá sọ bí tẹ́tí máa lọ́ra is on Amazon owó Amazon lè wọ́n èèyàn kan ní
Two white is up to 47 pounds. Two white. Why did you buy it in 47 pounds? Two white. Mumbo. I just keep penton tagongo. Because if I set it up, me mo be she ma set it up, so mo penton ta. Oh, fruit. Mo ti len ton ta. Ah, onko. Mumbo, e sha ni any sùúrù. Ah, mo robo mi, mumbo. E je n lọ sọ́dọ̀ Tawa. E sha ni sùúrù fún mi, ṣé gbọ́. You know I send a lot of things to Auntie Tawa. Any sùúrù fún mi. Any sùúrù ẹ má kánjú, tẹ́ bá kánjú. Mi ní get ẹ. Okay. Mumbo. Ẹ sha ni sùúrù. Ṣé gbọ́. Mo fẹ́ kí gbogbo yín boye ton ta ni. Mumbo. Òun ni. Ẹni en tablet don ta gbogbo ẹ̀, but food juice mo ra lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ẹ̀. Ó dàbí WhatsApp wọn ni. No, WhatsApp ni mo fẹ́. Oh, okay. Ẹni. Ẹ jẹ́ ká pè wọ́n. Only. She's on Instagram. No, and you can call Auntie Tawa. Auntie Tawa, wọ́n máa bá yín rà lọ́wọ́ ẹ ni. Ṣó ti yé yín? Auntie Tawa, wọ́n máa bá yín rà lọ́wọ́ ẹ ni. Ṣé ti rí? On gbére bọ̀ fún wọn sì wọ́n gbé phone. Àwọn Naija. Go on Phoebe lẹ́ni ẹ̀ ń jẹ́ lórí Instagram Phoebe. Okay, jẹ́ bá yín wòye tán ta. Wọ́n gbé phone boy jẹ́ bá yín lọ sí Instagram kí wòye tán ta. Because ó gbé price tán ta sí Instagram. Ẹni sùúrù ṣé gbọ́. Ẹ jẹ́ sáré bá yín. But it's very good. It is very, very good. One time line no. I would have bought the big one. But mo fẹ́ ra ilé ṣe pé nǹkan Naija náà ẹ̀rù máa ń bà mí láti rà. So mo ní ká kọ́kọ́ ra ilé. Ipe tó bá dá. Then we go for the big one later. Inline náà wà. But ilé náà wà okay. Mo bọ̀. Ẹ ṣáà ní sùúrù kí bá yín wòye tán ta. Mo bọ̀. Ẹni sùúrù máa bá yín wòye tán ta ńsìn. Inline nìyẹn. Ẹ ní rí dáadáa. Ẹni sùúrù ṣé gbọ́. Oh. Auntie Tawa yìí kí ló mú ọtọ́ gbé fóònù náà? Ọlọ́mọ ẹ̀ kí re èèyàn kọjá ẹ̀. Ká ló fẹ́ gbé contract fún yín náà sí bẹ́ẹ̀ ṣe ní gbé fóònù yìí. Wà lára yín. Akúnṣe tiwa lójoojúmọ́. Mo ti rí bíbá yín sí but wọ́n gbé iye tán tà sí. Mo dẹ̀ rántí o mi ti gbàgbé ni o ẹ má bínú sí mi. Oh.